ṣé mo jẹ́ ẹran ọ̀yà ni tí wọ́n tàfà sí àbí mo jẹ́ kinní kan ní támọ́sẹ̀ mi ò ṣe yan bí eléyìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbẹ̀yìn aṣebi bó ló ṣe máa ń rí ìgbẹ̀yìn ìka ènìyàn bó ló ṣe máa ń rí kí àwọn ayé tó understand mi ọpẹ́ o bí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kò tí understand mi pé irọ́ ló ń pa ìka yìí ọdẹ Fadeyi Oloro fọmọ ọlọ́mọ jóògùn máa gbọ́ ọmọ ọlọ́mọ nínú odó gbogbo. ó mà ṣe o Òjó Arósafẹ́ ẹni tí gbogbo ayé túmọ̀ sí Fadeyi Oloro ti kú o àgbọ̀sọ̀gbànú gan ni ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ ló gba omijé lójú ọ̀pọ̀ èèyàn gidi gan ni o ṣé ó pẹ́ tí ọkùnrin òṣèré tíátà yìí ti wà lórí akéte àìsàn tó ń wá olùrànlọ́wọ́ gidigidi nígbà tí aláàánú sì dìde sí i tí ẹnìkan fún ní mílíọ̀nù ńlá ni òṣèré tíátà yìí jáde láyé o lẹ́ni ọdún 64 tí ikú sì ṣe lọ́wọ́ iṣẹ́ pátápátá bẹ́ẹ̀ àìsàn ló ṣe o kíní ọ̀hún bá a fà á gidi gan ni ṣáájú àsìkò náà ni ó ti ké sí gbogbo ọmọ Nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ sóhun ọkùnrin tíátà yìí jà fita kò fẹ́ kú o ṣùgbọ́n àìsàn ló dùn ún wò kò sẹ́ni tó lè rí ti ọlọ́jọ́ mú ṣe nǹkan bíi ọgbọ̀n ọdún lé dáadáa ní òkìkí ọkùnrin ìlàlẹ̀ òwú nínú sinimá àgbéléwò kan tí olóyè Jimoh Aliu ẹni tí gbogbo ayé túmọ̀ sí bàbá àwòrán gbé jáde o níbẹ̀ náà ni ó ti kópa Fadeyi Oloro ṣé kìí ṣe òun ni ó ń kópa Fadeyi tẹ́lẹ̀ ọkùnrin kan ni ó máa ń ṣe o ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ tí ìyẹn kò fi bá bàbá àwòrán ṣe mọ́ o ni Òjó Arósafẹ́ bá di Fadeyi bí kàrà ṣe ṣe ọkùnrin ìlóore nìyẹn o tó ṣe bẹ́ẹ̀ di ẹni tí ayé mọ̀ dáadáa nínú fíìmù Àrélù lọ́dún tó ti pẹ́ gbọ́ọ̀rọ̀ tí Òjó Arósafẹ́ sì lò kìkì fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí àìsàn tó ṣẹ́rí wọlé o nínú èyí tí àwọn ẹlẹ́yin yóò àánú ti dìde ìrànlọ́wọ́ sí i pàápàá ọkùnrin pásítọ̀ kan tó wà nílùú òyìnbó Tóbi Adégbóyèga ni wọ́n pe orúkọ ẹ̀ tí ìjọ Salvation Proclaimers Anointed Church òun náà ni ó fún ní owó ńlá o mílíọ̀nù bíi 3 ní pàpà ṣùgbọ́n ìbò sí ikú ọkùnrin náà ni ó gba ìgboro kan láìpẹ́ yìí àìsàn kan ni wọ́n ní ó bá kíndìnrín ẹ̀já o lọ́jọ́ 15 oṣù kẹsàn-án ni wọ́n bí lọ́dún 1957 ní ìlú Ìgbáradò ní ìpínlẹ̀ Èkìtì èyí ni ọ̀rọ̀ tí Fadeyi Oloro bá tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá sọ nípa àìsàn tó ń ṣe yìí èyí tí ó padà gba ẹ̀mí lẹ́nu ẹ̀. mi ò lè rìn náà ńlá yẹn bọ̀tí ńgbà tí à ń treat lọ kí wọ́n ń bandage ẹ̀ up ẹ̀jẹ̀ ò ráyè circulate lọ sàlẹ̀ ìsàlẹ̀ yẹn wọ́n swell up wọ́n dẹ̀ fi yé mi pé kò sí kankan tí a bá ti tú bí bẹ̀yẹn máa lọlẹ̀ nígbà tí eléyìí tó ti wá wà òkè ibi orúnkún bí tí mo ti ń fò sókè ní bí yẹn wà lọlẹ̀ mọ́ ibi tó wú ìsàlẹ̀ yẹn tó continue láti máa swell up ni mo á fi lọ gbé lọ sí hospital pé báyìí kàṣà báyìí káwọ̀ wọn ní kì í ṣe ọ̀rọ̀ abẹ́rẹ́ o mo wá padà sọ́dọ̀ mọ́mì mi kan ní Mẹ́ran olùwàbẹ̀ sí ń treat ẹ̀ pé kí n má try ẹ̀ káwọn máa treat ẹ̀ bọ̀ nígbà yẹn tó wá dé náà tó sọ ní wọ́n sọ fún mi pé ọ̀fà ni ẹni tá mo ṣe ṣé mo jẹ́ ẹran ọ̀yà ni tí wọ́n tàfà sí àbí mo jẹ́ kinní kan ní támọ́sẹ̀ mi ò ṣe yan bí eléyìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìrìn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń gbàkóso bí mo ṣe tó yìí àánú Ọlọ́run ni mo wá fẹ́ pẹ̀lú ẹ̀. ẹ ti ta àwọn èèyàn. ẹ dárúkọ àkáǹtì nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. àkáǹtì nọ́mbà mi 1000 mẹ́ta 490965. orúkọ báńkì 1000 490965. Senate Bank Òjó Arósafẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. sáà lákòótán àwọn èèyàn. mo ti débì kan rí tí mo fẹ́ rajà tí mo pàtó mọ́tò tí mo wá fẹ́ rajà ní ṣọ́ọ̀bù rẹ tí mo fẹ́ rajà tóbìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ mi kò dá mi mọ̀ mo wá jọ price ẹjọ́ jẹ́ kí n san 2000 ìyẹn ní 25 ní kò já ṣe kíní kan ni wàá kọjú sí mi Mr. Fadeyi Oloro kílẹ̀ wí kílẹ̀ fẹ́ ṣe gbóbìnrin yẹn ṣe wo ojú mi báyìí tó gbọ́ orúkọ yẹn owó tí ò fẹ́ san ó san dọ́kun ẹ̀ tó fi gba ẹran yẹn tó fi sáré that is ó ti kà mí kún èèyàn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ní gbogbo ohun tí mo ń ṣe mo fi ń kọ aráyé lọ́gbọ́n ni pé ìgbẹ̀yìn aṣebi bó ló ṣe máa ń rí ìgbẹ̀yìn ìka ènìyàn bó ló ṣe máa ń rí kí àwọn ayé tó understand mi ọpẹ́ o
bí bí ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kò tí ì understand pé irọ́ ló ń pa ìka yìí ọdẹ Fadeyi Oloro fọmọ ọlọ́mọ dóògùn máa gbọ́ ọmọ ọlọ́mọ nínú odó gbogbo tó ń ṣẹlẹ̀ ni mo fi ń kọ́ ara yín lọ́gbọ́n. àwọn tí wọ́n jẹ́ òṣèré ẹgbẹ́ yín nípa ọ̀nà tí kò nípa ọ̀nà tó ṣẹlẹ̀ yìí. ẹ má jẹ́ kí n bọ̀rọ̀ lọ wọn kálukú lórí rẹ̀ wọn ò tí ì kópa kankan. rárá bí ojú ayé ni mo ṣe ń sọ yìí ṣùgbọ́n mi ò ní ẹnì kankan sínú bó ṣe wo ń kálukú ló ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ náà lèmi náà bó ṣe rí nìyẹn gbogbo wọn lọ̀rẹ́ tèmi gbogbo wọn náà mọ̀ mí wọ́n mọ̀ nú mi wọ́n mọ̀ irú ìwà tí mò ń wù I'm a free man to anybody. a ti gbọ́ pé mẹ́rán bí lẹ̀ ń gbé. mẹ́rán ni mò ń gbé bọ̀tẹ́ nígbà tí incident àkọ́kọ́ yẹn ṣẹlẹ̀ tó fẹ́ mú ẹ̀mí lọ yẹn ni mo relocate. ilé ara yín ni àbí ilé mìrẹ́ǹtì. ilé mìrẹ́ǹtì ni ó dẹ̀ méjì tí mo ti ń kọ́lé lọ tí wọ́n gbà tí wọ́n ta lọ́wọ́ ṣùgbọ́n tí mi ò fẹ́ já. àwọn olóògbà. àwọn ọmọ nílẹ̀. mo ò tiẹ̀ wo status bí ẹni yìí. mo fẹ́ bínú látàbújá wọ́n ti fẹ́ wá gbé ẹni yẹn ṣùgbọ́n àwọn kábíyèsí kan náà gbà náà pẹ̀tù sí nínú pé kí ní sùwà fún mi bò mí mo ti ń kọ́ ilé lọ gbogbo tó máa parí ilé ó ti wà ńlẹ̀ lẹ́nu ilé ìgbà yẹn ni mo lọ campaign fún Akérédolú lóńdó kí n tó dé wọ́n ti gba ilẹ̀ wọ́n ti lé àwọn tó wà lórí ẹ̀ kúrò wọ́n ti gbalẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí mo bá fa wàhálà yẹn pẹ̀lú orúkọ tí mo ní tábà parí ẹ̀ ibo ni kì í fi sí pẹ̀lú ẹ̀ torí ọ̀rẹ́ mi lẹ́yìn yẹn mi fẹ́ dárúkọ ẹ̀ nìyẹn is a popular man ẹ̀ méjì mo gbé kọ́lé lọ tí wọ́n gbà ṣùgbọ́n ó yí Ọlọ́run ilé mi rẹ́ǹtì ni mo ṣe wá dé sí ó yí Ọlọ́run.